A ti gbọ́ wá sí Akramakumullah. ojúlówó wá sí a ti gbọ́. A ti gbọ́ ohun tí ó ṣe wá láǹfààní tá a mú lọ lé kọ́dà àtàwọn onírìn àjò náà. Wá sí tí ó ṣe wá láǹfààní a ti gbọ́ a máa mú lọ lọrin. A lọ jíjẹ́ fún wọn lọrin pé a gbọ́ palaba wá sí lónìí. Àmọ́ lẹ́yìn sàkúlù nàbí yìí mọ̀rìsálù. Gbogbo ànábì Ọlọ́run kọ́ ló jíṣẹ́. Lẹ́yìn sàkúlù nàbí yìí mọ̀rìsálù. Àwọn ànábì Ọlọ́run pọ̀. Wọ́n pọ̀ púpọ̀. Ọlọ́run wá specialize àwọn òwò lọ́wọ́ ránṣẹ́. Àwọn òwò ni wọ́n ń jẹ́ ànábì sákálá. Bó ti ṣe wà nú àwa náà lónìí pé ìmáàmù ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ tí wọ́n gbọ́dọ̀ wọ́n rán ẹni iṣẹ́ òjíṣẹ́ nù. Ibẹ̀ láàrin àwọn àfáà náà àfáà sákálá kò ní sẹ́kẹ̀ kan àfáà ni ẹ bá fi ilé òjá àfáà ni. Bàbá wa ìmáàmù agbádùn yìí púpọ̀. Ọlọ́run ní ilé ẹ̀tẹ́nugbó bí ọwọ́. Amina. Ní tẹnugbó bí ọwọ́. Amina. Ọlá bàbá wa àgbà tí wọ́n kó gbogbo wa jọ sí. Bàbá wa ìmọ̀mú àgbà. Bàbá wa ọlọ́dẹ á rí yí pẹ́. Ẹ̀mí yóò sì gùn dáadáa gbogbo bẹ́ẹ̀ mi yóò bá ti gùn tó kò ní ra wọn àlàáfíà. Amina. Mo fi ti bàbá mo fi kí gbogbo ẹ̀yin al-ulama ẹ̀yin àfa. Ẹ̀rí Ìlọrin lèmi ti jí wá láàárọ̀ mo sì dé ìlàgùn mọ́kànlá kù ṣẹ́jú mẹ́wàá. Ọ̀pọ̀lọpọ̀ yín ò tí ì dé láti Ìlọrin gẹ́gẹ́ bí iṣẹ́ tó ti gbé iṣẹ́ tó lọ́wọ́ rán wa ni. Bàbá ti sọ fún yẹn pa ń bọ̀ á wà bí ọba ti síkù. Tọ́rọ́ kan ń bọ̀ tá à ní lọ ikú mi ò ní yá lọ. Gbogbo ẹ̀yin jangan-jangan níjòkó àti gbogbo alájọpọ̀ wá sí. Injection ni wá sí. Fẹ̀yìn àfa injection ni wá sí fẹ̀yìn olóṣèlú. Gbogbo ẹ̀yin tẹ́ máa wá lọ́dọọdún tó ti bá tún jọ pàdé ní mo kí gbogbo yín náà. Bàbá wa Isa Abiola Jibril Chairman. Ẹ máa rántí pé gbogbo ẹni tí ń ṣe yẹsà fún yín ó ní nǹkan tí wọ́n fẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ṣe fún wọn tẹ́ ẹ̀rí ṣe fún wọn. Wọn ò ní fojú rẹ wò yín. Wọ́n lè kí pé ẹ káwọ́ sà àmà ṣé àmà àwọn tí ń bẹ nínú wọn yàtọ̀ sí tí wọ́n sọ fún yín. Gbogbo ẹ̀ tẹ́ bá rí ń sáré tẹ̀lé yìí lẹ́yìn kàkà yọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀ka bọ̀ sàbí bá wọn sílẹ̀kùn ó ní ti ń táyẹ̀tì. Bí ọ̀pá ti rí i bàbá chairman wàhálà dé. Hayya kama lam takun tarju tahiyyatahu. Ọmọ Ádámù ìfẹ́ wéèsì kíkì kó tó di kọ́ ọmọ Ádámù bíi tiẹ̀ náwó tó kékeré àfúnimáwo bẹ̀ ìnira ti dé ni. Ìnira dé ni. Wọ́n ń kí wọn náà lórí tiẹ̀ náà. Ọlọ́mọ mẹ́jọ nílé tí wọ́n á kí ọlọ́mọ mẹ́ta pé bàbá ti rí ayé wa ti dá mo lọ wá fọlọ́run sí. Ìnira ni bàbá chairman ẹ máa bá lọ bẹ́ẹ̀ tí ń bá lọ yìí ẹ wà dúró àti bàbá ìmáàmù tó ṣe wá sí náà ṣe. Wọ́n ní gbogbo tẹ́lẹ̀ bá tó fẹ́ lọ́wọ́ wọn dì mẹ́rin fún yín. لولا الدراهم ما حياك إنسان. Bàbá ìmáàmù àgbà
gbogbo àdúrà tẹ̀sí gbogbo wa ẹ̀yìn ọlọ́jọ́ mọ́ wa láàlọ́ títí. Amina. wọ́n fọ́nà àbá màmá àgbà mọ́ fi kẹ́yìn ìyá wa. ẹ̀yin obìnrin ẹ dákun ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ dákun ẹ farabalẹ̀ wọ́n kẹ́yìn ìyàwó àwọn ọ̀tọ̀ òdòdó tẹ̀ ń bẹ ń bẹ ọ̀hún ní ń bẹ ń bẹ ń ṣúgà ń bẹ láàrin yín kọ́dà bàbá tútù á padà lọ́ọ́ ka bọ́ ń fi tà láàrin yín. ṣé àmọ́ bẹ́ẹ̀ bá gbàgbé ìyàwó ẹ̀ kò túbọ̀ tí ò ní máa gbé ọ̀ọ́ni ibi jẹ́ tí màá gbọ́ tó máa gbé ìyàwó yẹn ní cockroach. níyàrá mo ti rí lónìí. agbọ́dọ̀ yẹ ìtí wọ́n fi wájú Ádámù. Àdúnyá sùkàtàn. ẹ máa mú un lọ pé ayé ọjà ni. Wan nasu mushtahiruna. ọjà láyé àwọn kan wá lánàá wọ́n ti ná tiwọn wọ́n ti lọ wọ́n ti káńtà wọn dànù wọ́n ti ṣọ́ọ̀bù wọn àwọn kan wá ń jẹta wọ́n ti ná bí bàbá wa Jibril chairman bẹ́ẹ̀ ti ná lọ́wọ́ yìí àwọn kan ti ná ṣáájú yìí wọ́n sì ti lọ ayé ò sì torí ẹ̀ má jẹ́ ayé mọ́. àdúnyà sùúrù ọjà ni. Wan nasu mushtahiruna. àwọn èèyàn náà láti máa ná àná yín lọ́wọ́ báyìí abẹ́lẹ́ lọ́wọ́ alọ́ Ramadan lecture Jibril ní alọ́ Ramadan lecture chairman ní àná yín lọ́wọ́ báyìí kí ló jẹ́ okun tó báyìí dáadáa owó yín tẹ̀sí fún kálukú ni àtijọ́ ọmọlúwàbí àti fẹ́ràn lù bí gbogbo ohun tí wọn kà á lè bá ti pé lára ẹ̀dá bàbá ìmọ̀ wọn ò fẹ́ dìde wọ́n sì ń pè wọ́n bó ti ní fóònù tó ti ẹ máa lo ayọ̀dá yín gbogbo yàmá wọn là ayọ̀dá yín wọ́n tún lọ wá sí ìyànà ntẹ́ wí lọ́hùn tọ́lọ́wọ́ gbọ́ wọn ọ̀ràn yín lẹ́yìn ọlọ́mọdé ọ̀tẹ̀lú yín jáde. ayé ọjà ni kò sẹ́ńtì ọ̀nà àwọn tá a dókòó iná lánàá àwọn baba ńlá baba wa dà wọn nà wọn kó di ọjà ní àwọn náà ń bọ̀ àwọn náà débi oṣù àtàkùn mẹ́. Wàhíyà tábàtìmù ìlà kìsìmẹ́ẹ̀nì. bàbá wa chairman ọjà òun wá pín sí méjì. Àwọn àsùnkù Muhammadi. àkọ́kọ́ mọ ọjà ni wọ́n ti bá yẹ ètùtù àkọ́kọ́ rẹ̀ wá jẹ́ àkọ́kọ́ ọjà mẹ́rin. ẹ dákun gbogbo ẹni ọba tó ti kọ́ lọ mọ́kà nẹ́bí náà ló sì lọ wá lọ ẹ yóò gbọ́ nẹ́bí dáadáa. ọjà àkọ́kọ́ Suku Muhammad. ọjà mẹ́rin Muhammad ni. Wàsáni. ọlọ́dà mi kiri mú o pé kùránù tó wá ní fàyè ní kíkí tó aláàtà ìlú fàwáhídà kóòrò àwọn ìlú yìí wọn ọ̀dà àmọ̀ pàdé yọ̀bì. Fatiha tawhidu. inú àkọ́kọ́ nínú ọjà ní Muhammad òun ni ìwọ ni ọ̀rẹ́ ìṣe yìí òun náà bí bàbá rẹ̀ ló fi kalẹ̀. ìwọ lọ fẹ́ mú. làkúndí nùkún ẹ̀sìn yìí kọ́ máa jẹ́ kí wọ́n rí ẹ̀dí ni ẹ̀sìn àdí ni kọ́ máa jẹ́ kàlẹ́ Muhammad alẹ́bíyá láàbùrù máa dáàbùrù mà ní tẹ́lẹ̀ sí èmi ò ní bá yín sí. ẹ̀yin náà ẹ̀yin bá mi sí tẹ́lẹ̀ àlẹ́bí náà sí àmọ́ rúùlù wọn ó rúùlù kò sì ṣàbòsí bẹ́ẹ̀ kankan ẹlẹ́bùn bá tiẹ̀ lọ àwọn kírísítẹ́nì bá tiwọn lọ mùsùlùmí bá tiẹ̀ lọ. Anabi ọ̀yẹ́ ni kankan jẹ́ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Wali huda. Inú ọjà tànẹ́bì wàlẹ̀ húdà. Ìmọ̀ fúnlẹ̀ ìwà dáadáa. Ọba ti níwà. Ọlọ́run fẹ́ bá tiẹ̀ jẹ́ ni. Gbogbo ẹni tẹ́ bá ní tí ọba níwà. Ọlọ́run fẹ́ bá tiẹ̀ jẹ́ ni. Kò sí tọ́lọ́run fi ròyìn Ànábì Muhammad.
olórí tẹ bá jọ ẹ̀ka àwọn ọmọ lẹ́yìn ní ọmọ lọ́dọ̀ yìí dé gbogbo ẹni bá ṣe wàhálà láyé tá a bá ní wàhálà nìjẹ́ ọ̀dọ̀ àwọn ọjọ́ ọlọ́jọ́ kìámà. ọ̀gá wa lè lọ dírẹ́bà ló sì wà kọ́. wọ́n ti dá lọ́dọ̀ àwọn ẹbí rẹ̀ kó lè dá lọ́dọ̀ náà. ọ̀fẹ́ bí ṣe ọ̀nfẹ́ bí ni ọ̀ndẹ̀bí irú ni ẹnu wọn tákàdá séjì mélòó ti bẹ lọ́wọ́ rẹ̀ àwọn ẹbí rẹ̀ òróró rẹ̀ dé. ẹbí rẹ̀ ń jìyà ìwọ sì ń gbádùn wọn ò ké kura nínú ọjà nábì òun náà nù. Wa infaqun fi sabilillah. nínú ọjà tànẹ́ Muhammad àbẹ̀dàgbọ̀n ìta wá kò ní sẹ́lẹ̀ ní ẹ máa gbé sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. ẹgẹ wọn bẹbẹ onígbọ̀sọ̀ náà tọwọ́ dà á mú mọ́lẹ̀ ní ìlú ni. Wa infaqun fi sabilillah. ẹ máa náwó sójú ọ̀nà ọlọ́run ẹ wo gbogbo tá a fi jókòó yìí ṣé a máa lọ wa ẹ wo ẹ náwó sójú ọ̀nà ọlọ́run kìnìkan wọ́n tún gbé wọ́n tún fẹ́ máa há kìnìkan sí lára owó náà ni. ẹ náwó sójú ọ̀nà ọlọ́run kódà ká yá àyàn lówó báyìí ẹ wò gan kí ló lọ́ọ́ bá wa pé àwọn ọmọ mi yìí ni wọ́n lọ la ni wọ́n bẹ̀rẹ̀ sáà wọ́n sáré tí ọba ti sanwó lónìí mo wá sọ́ọ̀tù lódì ó nira náà lọ́dẹ́ kí n wá lọ́yìn àwọn lọ́dà owó nù mọ́ yá o 450,000 tó ń wá mi. ó lóore lọ́dọ̀ ọlọ́run fi sàárà lọ. ó lóore lọ́dọ̀ ọlọ́run fi sàárà lọ ẹ̀yẹ bá ní ebi. ibẹ̀ gbọ́dọ̀ ọlọ́run náà ń béèrè ó ní máa ń dalẹ́sì yóò kórè tó lọ àkọ́rẹ́ dẹ́nu àhásẹ̀nẹ̀ hallelujah tí ó yẹ ìmì ọlọ́run lówó ní yíyá ẹ̀tọ́ da. láti fi kẹrẹ ọ̀kan náà lọ́rọ̀ àwọn amọ́sálásí kò sì di agbádùn ọlábìnrin ẹni wọ́n kọjú ẹ̀ sọ́nà ọ̀dọ̀ tiẹ̀. àwùjá ẹ̀yọ kan o tún wá fẹ́ rà fún wa náà ọ̀rọ̀ àtàn asálámàṣùbá òjẹ́kálukú ti ṣe gbogbo tá a máa ti sáni sọ́nù alánàbí yìí rẹ̀ kárí wọ́n gbé kí ló dé aláwọ̀ alájẹjẹ ní fújà fẹ́ sọ̀rọ̀ ǹjẹ́ ẹgbẹ́ máìkì fún wa. agbada èyí tó máa ń sísì ẹ mo ti rà á tí o bá yé ti gbọ́ bó ti rà á ní òun ládàá mọ́. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Tàbí nínú yìí tí ó yá èmi ọlọ́run lówó. Olùwọ́ mi lè tọ́jú àwọn èèyàn torí lẹ́ẹ̀fún wa. Ta ló rẹ̀ lẹ́kùn? Ta ló sàánú ẹ̀? Ta ló lè gbọ́ tí nǹkan ṣe ọ́ tí kò sì máa sòwò náà? Àwọn èèyàn lọ́wọ́ ni. Man alladhi yuqridu Allaha qardan hasanan fayudha'ifahu lahu wa lahu ajrun karimun. Báwa ọ̀nàrẹ́bù pásítọ̀ C.O. Ọ̀jẹ̀lábí Chairman APC mo kì í púpọ̀. Ọlọ́run jẹ́ ìwà wa bí ọ̀dà. Amina. Ẹ dábò gbogbo ẹ̀yin olóṣèlú ẹ̀ bá sì ṣe mítìnì. Ẹ dábò gbogbo ẹ̀yin olóṣèlú ẹ̀ bá sì ṣe mítìnì. Ẹ máa rántí ẹ máa mú tàwa Nàìjíríà máa fi ẹ dákun ẹ má dá sí tí ọkàn yín o. Ìránì, Amẹ́ríkà wọ́n jọ ń fa yìí. Àdúrà ní kẹ́ jákàwọ́ máa ṣe owó ẹ̀yìn àfa o. Ẹ ní nǹkan kan owó làwa máa kó jẹ o. Ní ìgbógun kankan Nàìjíríà. Bí wọ́n bá ju ilé ọ̀hún ní bábà tó ṣe tí ó sì ṣẹ̀ lóge bẹ̀rù lọ́wọ́ adóni. Ní kankan. Lẹ́yìn pílẹ̀nì tó lọ́wọ́ tó fún bàbá wa. Bàbá gbogbo wa Nàìjíríà tí wọ́n ń wọ̀n ni. Pílẹ̀nì wo ló tó wà? Jẹ́ẹ̀tì ogun wo la ní? Kí ni tí ó sì ṣe àtọ́mìkì tó bá bọ̀? Dàrẹ́ẹ̀tì ni yàwá láǹdì. Àfọlọ́run bẹ̀rẹ̀ yìí ẹ lápẹ̀ má dá sí kankan ẹ̀yin àfa ẹ̀yà mútẹ̀sọ́ra Ọlọ́run bá wa dáwọ́ ẹ̀ dúró. Àmín. Ọlọ́run bá wa ruwó ẹ̀ ẹ̀yin ọmọ aráàlú ẹ̀ wọ́n ti sin wọn ni. 90 million ilé yẹn population wọn nílò lọ́sẹ̀kù. Wọ́n wá dé Ìbàdàn ní sáàrì pẹ̀lú ẹran
wọ́n á ta yín ọ́ wá dogun kó dogun náà ṣe ń gbọ́rọ̀. ماذا الذي يقرض الله قرضا حسنا. Bọ́ọ̀bá lọ Mákà bọ́ọ̀bá kọ́ lọ́wọ́ owó rárọ́ ní. Bọ́ọ̀lù owó rárá lọ́lọ́wọ́ ọba mà ìrún ọmọ lára. Wọ́n ní ta ló ṣòfò bí láyé ẹ̀yìn jàmọ́. Ẹni tí wákàtí márùn-ún rẹ̀ máa pé oṣù nídìí wọ. Ọlọ́run ní ìbọn yín léwu. Bẹ́ẹ̀ bá lè dúró báyìí kí Ọlọ́run yẹ dògbò màá gbà. Bẹ́ẹ̀ bá lè dògbò ẹ fara tì gànà báyìí ẹ máa kí ìgbà. Bàbá pásọ̀ Ọlọ́run ti wúlò. Bọ́ọ̀ bá ń bẹ lọ́sibítù ọ̀rọ̀ dójú ẹ̀ Ọlọ́run ṣe eré ìtàkà kàlẹ́ wà lórí bẹ́ẹ̀dì máa kí ìlú Ọlọ́run. يقرض الله قرضا حسنا. Ó sì lọ Mákà ọ̀lọ́ Mákà níbi ó yé mi lẹ́jẹ̀ bẹ́sẹ̀ example Mákà lọ́lọ́hún wọ́n wá sí káwà lọ́wọ́ ṣùgbọ́n sí fẹ́ kírun fún wa ọwọ́ àpò nírú Òṣòdì ọmọ nínú wọn rí gbogbo àwọn afá lónìí akànkíra wa ni inú wa tẹ̀lé inú ni ẹsẹ̀ tẹ̀lẹ́sẹ̀ inú tẹ̀lé gbogbo àwọn afá. Asalaamu aleykum arúgbó sí ìmùlẹ̀ náà lómi àṣẹ kàtọ́rọ̀ sáà wàlá ìtọ́lá náà ọ̀rọ̀ ayé lákà wàlá. Kọ́ wa níta ní í ṣe wọ́n wá sọ pé yìí ọba àlú àjòkó ọba àlú Ọlọ́run ti bá yín ṣe ẹ máa lọ wájú ni ẹ ní rìvásì mọ́. ما لك إلا شيء تقدمه. Ọmọ ìyá mi tẹ wá lọ sí àmà tó rí wá bẹ̀rẹ̀. وكل شيء آخرته تلف. Wọ́n sì mú ẹlòmíì lọ ẹgẹ́ ìwé báyìí náà gá wò ó wò báyìí. Kí ló ń kọ́ wa bẹ́ẹ̀? Ọ̀gá ni àbóhùn wòye dáadáa ni ọ́ dákọ̀ bàbá rẹ̀. Ok drop gbogbo ẹ̀sọ́ yẹn. Secretary lọ́kọ̀ o take note. Kò lè rí sẹ́. Ọwọ́ àwòrán láyé ni. Ọwọ́ àwòrán ni. Ní bá ń sọ̀rọ̀ tọ́ba náà báyìí. Ẹni sùn náà. Ẹ sọ̀rọ̀ yàrá yàrá yìí. Sẹ́rẹ̀ ìtọ́ni ẹni sùn náà. Kò sí kankan. Tọ́ba ti sọ̀rọ̀ máa drop 1.5 ẹjọ́ ẹ máa bẹ̀rẹ̀ ṣe máa ṣe tó máa kárí ìkàlùkù ẹ̀rọ káàdì. Wọ́n á ní yes àwọn ọ̀rọ̀ gidi wà lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ dáadáa wà lẹ́nu ẹ̀ bọ́ọ̀ bá ti lówó dàbí pé èèyàn fẹ́ ráyé wá ni. Ọlọ́run ẹ̀yà bàbá fúnni jáǹtí ọ́ bàbá fúnni kínkínní. حي كمن مات إلا أنه صنم. Àfààní ẹ̀yà fúnni kínkínní nìyẹn. صنم. Adétúmọ̀bí. حي كمن مات إلا أنه صنم. Ó ní kò tiẹ̀ tí wọ́n ní kò tó yọ òkú ọlọ́dà gẹ́gẹ́ bí sọ̀nàmù tí ọba ti ní sẹ́ńgì ọ̀dà bí èrè tẹ́ bá kọjú èrè sọ́nà bí wáyé. Ọgọ́rin ọdún mẹ́rin kan bá fọwọ́ kan èrè yóò ti dúró náà nù. Ó ní bẹ́ẹ̀ lẹ́ni tó wáyé nínú. Gbogbo àwọn tí ò gbé ìbò ọ̀gá ọ̀rọ̀ wọn dà custom ọwọ́ ayé ó rìtáyà nígbà tó rìtáyà ọdún kù bí ọ̀sẹ̀ kan gbogbo àwọn ọmọ tó kú custom wọ́n ti dèèyàn. Gbọ́dọ̀ sàràkà wọ́n wá ń fún lówó tí ì sọdún èèyàn wá ń ka iye owó ọdún tó ń gbà ní wọ́n á sọ pé ńgbà náà ó di 250 million owó ọdún ẹ̀ ń sọdún. Àwọn tó mẹ́ran wá pé ẹ̀pẹ̀ràn yìí fúnléyà ẹ̀pà ràkúnmí yìí fúnléyà ẹ̀pà màálù fúnléyà àwọn tó gbà síṣẹ́ nù. Ìwọ náà fà wọn kan gòkè gbogbo òkùtọ̀ bá wà lẹ́yìn méjì náà lọ́ fà gòkè ìwọ náà ṣe rere láyé nù ni àwọn méjì ni onígbà kan yín náà mìíràn. Ẹ̀yìn ni wọ́n ní máa fi wò máa wò ẹ̀yìn ó kó ń kó ní ìjọ kan sẹ́yìnbà tó ń lọ wọ́n ṣe hó gbogbo ara bàbá ń lọ ìjọ kan mọ̀ ọ́ máa lọ ànímọ̀ pé wọ́n ní mọ́ wọ́n náà máa wòran àwọn ìlú mi. بنا الرياء من المهدي حتى زمن المشيب. Bẹ́ẹ̀ ni náà ni wọ́n àwọn ọmọ nàìjọ́ kí ẹ̀ máa nu mọ́tàlásì àmàdà wọn. أذرت الحسود شهر ربي
ń sọ ọmọ yín lọ́rùn tí ní bó ti lọ ayé nì. Bí ọba sì ti wà ní kò lè di dọ́là irọ́ ni yọwọ́ tiẹ̀ kú. Bí tí ń bọ̀ sílẹ̀ rọ́ọ̀nì àdébáwa ni àwa la ń bẹ́ ń díẹ̀ àwa la dé mítìnì lápasẹ̀ bẹ́ẹ̀ sí láyé lọ́jọ́ sí àmà. Azaritu al-hasuda min ahli ar-rusumi wa ahli al-ijabi wa ra'il al-qulubi ma kuntu illa ma sha'a rabbi min al-mahdi hatta zaman al-mashimi. Ọlọ́run Habila nǹkan sè. Ọkọ fẹ́yàwó àjẹ́ ló fẹ́. Àjẹ́ pọ̀nbélé ló fẹ́. Ọ̀la yìí ń bẹ láàrin wáyà yìí ẹyin Ọlọ́run. Azaritu al-hasuda min ahli ar-rusumi. Wọ́n pọ̀ wá sòfò fún pé ìgbọ́kọ̀ yín pẹ́ kó tó wọlé lé ilé ìwé tàbí oníbẹ̀ ni. Èmi pé ó ní ọ́fíìsì ní màá ń bí aníṣẹ́ gbomi ó ní wọ́n kó fáìlì wájú òun bá ọdún fáìlì o wọn kó fáìlì lọ́kọ̀ yìí madam kan ẹ̀ṣẹ̀ darí lóyìnbó oníṣẹ́bí ẹ́stéètì fọ́ọ̀sì ẹ̀gbẹ́ náà ní òun gan-an ní ẹ lọ ọbẹ̀ ọkọ̀ yìí bẹ́ẹ̀ ní sè òun náà sì lọ́dọ̀ ó rí pé bẹ́ẹ̀ ó ní kò lè ìjánu rẹ̀ wọ̀ mí lọ́wọ́ gbogbo ìgbà tí n bá ti ń débẹ̀ èyí jára bí òṣìṣẹ́ mọ́. Azaritu al-hasuda. Ọba ní pé bí bàbá tọ̀hún bá lóhùn wọ́n kàn lẹ́nu lá wọ́n ṣe gbogbo ẹ̀ kò sí nǹkan kan. Azaritu al-hasuda. Ẹ̀yà wa ẹ̀yìn ni. Min ahli ar-rusumi. Olùkọ́lẹ̀ ní ẹni yìí ni. Wa ahli al-ijabi. Wa ra'il al-qulubi. Ọmọ ẹ̀rọ Habila wà bọ̀. Bẹ́ẹ̀ ni náà wọ́n bẹ tọrọ. Nígbà tọrọ ẹ̀sẹ̀ yóò dá mi. Azaritu al-hasuda. Wọ́n bọ̀ bẹ́ẹ̀ lọ́hùn. Gbogbo tí n bá jó kéde yàn láyé oníranran ibi tí wọ́n bá wà wọ́n bá ń bẹ láàrin wọn ipa wọn ò ní ká o. Azaritu al-hasuda. Ẹ̀yin náà wíwẹ̀. Azaritu al-hasuda. Ẹ̀wọ̀n kéwù ti mi lẹ́nu àmì ìyẹn wa. Kéwù sì wá yí. Ọ̀wá gbọ́dọ̀ gbé kiri ṣe tí bàbá sínú tán. Nípa kankan ní ìyẹn já sínú tán. A lọ gbé kiri ṣe tí pàmpà. Ẹ má lọ fa is not considering. Àwọn òrí kéwù níbi rìn. Azaritu al-hasuda. Abáyé gbogbo ọlọ́run wọ́n sọ̀rọ̀ àgbẹ̀ àbúrú oníkèrè ta láyé. Wọ́n bá ń gbóore bọ̀ fún yẹn lọ́mọdé wọ́n pàdé ẹni tí ṣe kì í tọ́jú ẹ̀. Amina. Sáwọn ní sà ẹjọ́ àwọn alájí kan náà ń bèèrè àdúgbò ìgbà ẹ̀ wọ́n ta ni alájí Buhari Musa lágbo ni. Ọba ọba òbú lẹ́sẹ̀ á lè rò súnmí lónìí. Bọ́ ọba ọba bó sì bọ òbú lẹ́sẹ̀. Àwọn alẹ́sẹ̀ bàtà rẹ̀ kan náà lánìí. Ẹsẹ̀ bàtà rẹ̀ kan náà lánìí. Wọ́n ní bàbá mú bàtà rẹ̀ yóò fura pé wọ́n ti lo bàtà wọn náà. Ẹ̀yin mú bàtà ẹ̀ wá kọ́nà tó ti pé yẹ̀pẹ̀ ẹ̀yọ̀ kan lọ́ba kan bọ́ sórí pépà yìí náà. Wàhálì lè jáàbì. Àtàwọn tí màá ṣe mọ oore tọ́lọ́ ń bá ṣe fún yàn. Àtẹ̀lẹ́dùn wa lágbára ọlọ́mọ. Òwò máa ṣe màá ní àná. Kí ni omi tẹ̀ bá ń lọ tẹ̀ bá dé kéjì níbi ilé ìbò.